Olaoye ooo sọ̀hún dáì sí Olaoye tí jẹ́ Orumogege apáṣá abara lómúlómú ọmọ kélébé ààrẹ àgbàlóyè bí ọ̀gẹ̀dẹ̀. ẹ̀yin olólùfẹ́ mi Sọjí Abíọ́jẹ́là lórúkọ mi mo fẹ́ mẹ́nu lé nǹkan kan tí wọ́n sì máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́. Bá mi His Imperial Majesty ọba Ghandi Olaoye Afolabi Orumogege kẹta mo fẹ́ wọnú ilé wọn lọ torí pé kò sígbà kankan tí n bá kí Oriki yìí tí nǹkan kan yìí sọ sí mi lọ́kàn, kò sígbà kankan tí n bá kí Oriki Olaoye tí yẹn fa ìlà sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nídìí tí n bá sì fàlà sí àwọn ọ̀rọ̀ nídìí ní sì mọ wò ó mọ́ bá mi Ghandi wípé mò ń rí Oriki yìí nínú ayé bàbá wa Ghandi Afolabi Olaoye. Tí wọ́n bá ń kí Olaoye Orumogege kẹta apánsàbà lómúlómú ọmọ kélébé ààrẹ àgbàlóyè bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gbágbá aláyà bí ìkọ́ wọ́n ní ọ̀gbẹ́gbà jùnú faramọ́ra ara ní gbéni ẹgbà ògbéni ẹ mọ̀ jẹ́ ń kì í lọ jìnnà ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú bí ọ̀rọ̀ méjì kan tí ẹ kíyèsí pé Oriki ó farahàn nínú ayé ọba wa Ghandi. Àkọ́kọ́ ó ní ara ní gbéni ẹgbà ògbéni, ara ó ní ọ̀gọ̀rọ̀ èèyàn, ara ó ní àwọn ènìyàn tí bá ní sayétayé fi dá ẹgbà òun ní owó. Tẹ́ bá wá kíyèsí ọba wa Ghandi ẹ rí Oriki ọ̀gbẹ́gbà jùnú faramọ́ra, yẹn ni wípé àkàtọwọ́ sí ènìyàn la kà sí. Tẹ́ bá sì kíyèsí kò tí ì sí ọba kankan nílẹ̀ Ògbómọ̀ṣọ́ rí tàbí gan nílẹ̀ Yorùbá tí ó ń gbé ìgbìmọ̀ kalẹ̀ yàtọ̀ sí àwọn olóyè tí ń bẹ láàfin àwọn tá à ń pè ní ìlú. Ọba Ghandi tó gbé ìgbìmọ̀ kalẹ̀ tí ń lọ bíi 16 committees láti bá wọn ṣe ìjọba. Mo wá rí wípé ara ní gbéni lóòótọ́ ẹgbà ò gbéni. Béèyàn bá lówó tí ò bá láwọn tí ó bá ṣèjọba, àwọn tí ó bá ronú, àwọn tí ó jẹ́ bí ìgbìmọ̀ ó lè mọ̀ ṣe àṣeyọrí. Ara ní gbéni, ìgbìmọ̀ ní gbéni, ẹgbà owó kò gbéni. Ọ̀kanu ìkejì ó ní ọ̀gbágbá aláyà bí ìkọ́. Sẹ́rí ọ̀gbágbá aláyà bí ìkọ́ ìgboyà ní jẹ́ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tó bá mọ ìran Olaoye ìgboyà yìí pọ̀ tẹnukọ́ tó fi wá kan kábíyèsí His Imperial Majesty ọba Ghandi Olaoye tán bá ń pè ọ̀gbágbá aláyà bí ìkọ́ ọba Ghandi ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ayé ń kọminú tó ń gangan ò kọminú ara rẹ̀, kò sì kọminú anybody. Ayé gbógun ní ayé gbógun lọ́hùn ẹ rí i pé òkè òsún òkè ọ̀yẹ̀ ti fi gbẹbọ tiẹ̀. Ọba Ghandi ò mira, kò rú bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́, kò sì ronú, bẹ́ẹ̀ ni high blood pressure rẹ̀ ọ̀gá nítorí pé kíni ìran wọn yìí bẹ̀rù ọ̀gbágbá aláyà bí ìkọ́ ni wọ́n. Àwọn kan ń sọ̀kò ń jò ní àwọn alárìífín, àwọn tó gun ayé àtogun ìdílé wọn sọ̀kò lù wọn láwọn ń sọ̀kò mọ́ba, wọ́n rò pé ọba bẹ̀rù. Àwọn kan nílé ẹjọ́ yá torí ẹ̀sìn, wọ́n rò pé ọba bẹ̀rù. Àwọn kan ní ẹni kírun yídì, àwọn kan ní pé ẹni ṣe kíní kan ní stadium carnival ní stadium, wọ́n rò pé ọba ọmọ Olaoye wọ́n mọ̀ pé ìran wọn yìí bẹ̀rù ọ̀gbágbá aláyà bí ìkọ́ ni wọ́n, aláyà bí òkè. Ẹni wọ́n ń tì í gbẹ̀ tí ń tirẹ̀ ojú ọ̀nà ìran wọn ni. Ẹ wo wọ́n sinmi díẹ̀ méjì tí mo mú wá fún yín ara ní gbéni ẹgbà ògbéni ọ̀gbẹ́gbà jùnú faramọ́ra àti ọ̀gbágbá aláyà bí ìkọ́ ẹ fi yún somi ara ná ẹ máa mú díẹ̀díẹ̀ títí wọ́n tún fi mú nǹkan míì wá fún yín nípa ìdílé Olaoye pàápàá nípa Oriki wọn. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là o, mo kí yín o, ire o.